kú àlejò omi. ẹ jẹ́ àkìrà wa. kò sí bàtà ẹ kú àlejò odò. kábàárà wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábàárà wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ará àdúgbò yìí ẹ kú àlejò wa o. wọ́n sọ kiri àwọn pẹpẹpẹ kan ṣẹnu bọ́ọ̀lì wọ́n sọ kiri wọ́n lọ jẹ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá láìpẹ́ nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé. ẹ kú lébà ìlà kára lé ẹ kú ọ̀nà làákẹ́rù ọ̀nà ẹ kú ìyálẹ̀ta ẹ kú ọjọ́ gbọ́ọ̀rọ̀ bí ọwọ́ aṣọ. àgbọ̀dọ̀ ojú kúrúkúrú ìgbà yìí dára àwa mọ̀ ọ́pá ọgbà bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti. ìbà kọ́dà ìbà ṣẹ̀dá ìbà Elédùmarè ọba tó mọ mí ọba tó mọ̀ mí ọba tó mọ ohun gbogbo kábíyèsí rẹ̀ ọlọ́run ọba. mo ṣèbà ládéládé ìbà lóyèlóyè ìbọ́rùn lẹ̀kẹ̀ gbogbo yín ni mo kí o ẹ kú ààyè ibẹ̀. ìbẹ̀ ní wí kí n tó wí ìbẹ̀ ní pèdè kí n tó pèdè ìbà sọ̀rọ̀sọ̀rọ̀ ìbà sọ̀rọ̀sọ̀rọ̀ akí ẹ̀yin náà. ìbẹ̀ tó jù mí lọ ìbẹ̀ tí mo jù níbi iṣẹ́ pèdèpèdè gbogbo yín ni mo kí o. ìbà múmìnì àti múmìnà akínyìn pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. òdì jóná bí pápá kó wá wo bí ènìyàn ti ń yọ̀rọ̀dọ̀ bí àgbà. mo kí gbogbo ọmọ ìjọ kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn jésù kristi gbogbo yín ni mo kí o hallelujah lápá tibẹ̀ ọ̀hún. ìgbà yìí dára àwa mọ̀ ọ́pá ọgbà bẹ̀rẹ̀ àwa náà bá wọn Olódùmarè lólùgbèjà. mo kí gbogbo ẹlẹ́sìn kan àbáláyé mo kí yín dé mìrèǹtẹ́lù àwùsí mo kí yín dé dùrùmọ̀ àwùsẹ̀ mo kí yín délé ọ̀kẹ́kẹ́ tí mi yẹn rin fún un. ìbẹ̀yìn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo dẹ ẹni mọ́ ṣùṣepọ̀ mo ṣùṣepọ̀ ẹ̀ bá mi wí ẹni mọ́ tọ̀ sáàlà mo tọ̀ sáàlà ẹ̀ bá mi wí o ẹni mọ́ fìkó dẹrọ tí mo fìkó dẹrọ tí ẹ̀ bá mi wí àáké lóní ẹ mọ́ torí mi ké lóní àjà lóní ẹ mọ́ torí mi jà ọ̀rọ̀ lóní ẹ mọ́ fọ̀rọ̀ kọrọ̀ kọ́ mi lọ́rùn ayé òjijì tí ń jọba nílẹ̀ mọ̀ dúdú ìbà ni mo ṣe kí n tó wọlé agodo. orí wa ló lè ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jà. èmi ọmọ yín olólùfẹ́ yín adéwùmí tajudeen tí gbogbo ayé ń pè ní àgbàlẹ̀ mo tún ti balẹ̀ bàgẹ́ sórí ètò ìgbà ìwáṣẹ̀ níkànnì alálùbáríkà ní Orísun Ayọ̀ rédíò tv tó takàn mọ́lẹ̀ sílùú Òṣogbo ẹ máa gbádùn wa lọ́jọ́ tòní. títí ayé o òkè la ó máa wà o. aga jù wọ́n lọ òkè la ó máa wà o. ẹ bẹ̀rẹ̀ ijó yá. òkè la ó máa wà o. abẹ́ẹ̀ rí bí kinní yẹn bó ṣe ń wọ̀ mí lákìyẹmí ara ṣe bí wọ́n ní adébí sẹ́mọ̀sì àgbà ọ̀lẹ́lẹ̀ ń tọ̀hún ẹ̀já dókè ọjà lọ́hùn-ún ká lọ wo ìpolówó tán ní fún wa ńbẹ̀. investment yẹ kú iṣẹ́ o àgbàlẹ̀ ń bá ní talẹ̀ ń bá ní talẹ̀ lọ́sùn adékìtì nákàlẹ̀ sí ẹ̀ wá wọn débẹ̀ o àgbàlẹ̀ investment sani mò ń wí.
àgbàlẹ̀ investment and associate káàbọ̀ with caretaker and estate management tó gbóǹtẹ̀ lọ́wọ́ ìjọba ìrìnjà àfìrìnsó kànàkànàjà tó ń tó wú akọ́ṣẹ́mọṣẹ́ ló yẹ ká tọ̀ lọ tá a bá fẹ́ so tó dára àgàgà tẹ́ ẹ bá fẹ́ ra létalé tàbí ra lẹ́talẹ̀ láì ṣòfò ẹ̀yin tẹ́ ẹ rò pé ká so títọ́ àtòdodo sí láyé mọ́ àgbàlẹ̀ investment and associate ń retí o tẹ́ ẹ bá fẹ́ ra lé àbítalẹ̀ àgbàlẹ̀ ni ẹ kẹ́ sí tẹ́ ẹ bá sì fẹ́ ra lé àbítalẹ̀ àgbàlẹ̀ náà ní kẹ́tọ̀ lọ agreement tí wọ́n bá ṣe kò lájẹrú nínú àgbàlẹ̀ investment and associate wọn kì í parọ́ wọn kì í ṣèké rárá dúkìá ẹni ẹlẹ́ni kì í ràn kankan lójú tiwọn tẹ́ ẹ bá fi lè sọ wọn àsìkí àtẹkà dandan ni ká ẹ ṣe jàkíní yóò wọ́n bẹ nípínlẹ̀ Ọ̀ṣun wọn tó ń bẹ lẹ́kìtìkìtì ẹ pè àgbàlẹ̀ sórí nọ́mbà yìí lọ́wọ́lọ́wọ́ 0703-3455-398 àgbàlẹ̀ investment ẹ kú iṣẹ́ o àgbàlẹ̀ ń bá ní talẹ̀ ń bá ní talẹ̀. òun lẹ ti gbọ́ yìí àgbàlẹ̀ property investment wọ́n ń bẹ nílùú Òṣogbo bákan náà ni wọ́n tún ń bẹ nípínlẹ̀ Èkìtì ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra lé ní àbí tẹ́ ẹ bá fẹ́ ra ilẹ̀ yálà ẹ̀ ń bẹ lókè òkun àbíbi tó jìnnà àbó orílẹ̀-èdè Nàìjíríà náà orílẹ̀-èdè Nàìjíríà lẹ bá wà ẹnu mi àgò ẹ̀yà sáré tètè o ẹ bá gbàlẹ̀ property investment ẹ bá wọn dòwò pọ̀ lẹ́yọ̀ sọ́kà ọ̀rọ̀ wọn ò ní ká lọ kábọ̀ nú rárá wọ́n sòótọ́ pẹ̀lú òdodo òun náà wọ́n fi bá yín dòwò pọ̀ ìwọ tó ní property kan tó fẹ́ tà ní ẹ kàn ságbàlẹ̀ property investment lẹ́ẹ̀kan sí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07033451398 àgbàlẹ̀ property investment. kábíyèsí rí ọlọ́run ọba tó ní mọ́ mí ọba tó ní mọ́ mi mọ́ ẹlẹ́dùn ọmọ àrè ìbà rẹ o tí ń bá ronú kan ọlọ́run ọba mi ò kẹ̀rù á máa bà mí. nítorí pé ọba ṣèyí òwú ni ó lè ní kójò rọ̀ nígbà tó bá wù ú ọba tó lágbára lórí wípé kójò máa rọ̀ ládùúgbò bìkan àbí ká sọ pé agbègbè bìkan kó má tún dé agbègbè míì tẹ́ rí i pé yìí lè pọ̀. àgbàlẹ̀ pírẹsẹ́ńtà ibo la yà sí lọ́jọ́ tòní gbogbo bíi tá a bá tọ̀ ọ̀nà náà ni. ṣé bí wọ́n ní tẹ̀mbẹ̀lẹ̀jẹ́ kan ò ní gbọ̀nà kó tún gbanú gbẹ́ kò sẹ́ni tí ó dín ní lọ́nà ká má relé bàbá ẹni àdífáfẹ́rin lọ́jà ọmọ ìyá Òyó lọ́jọ́ tí wọ́n ń roko ọdẹ wọ́n ní wẹ̀rin lọ́jà ọmọ ìyá Òyó wọ́n ní tó o bá lọ pé ò ní dé Ọ̀rúnmìlà ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ó ní tó bá ṣe bí ìṣe tóun bá ti ń lọ rè ó mọ̀ bọ̀ rè ǹjẹ́ tó bá wá ṣe bí ìṣe tèmi náà lọ́jọ́ tòní èmi àgbàlẹ̀ pírẹsẹ́ńtà bí mo ṣe wá sórí ètò ó ti dandan kí n padà lé láyọ̀ àti àlàáfíà. àyìn àkọlé tó wá tòní a máa pè ní ikú àwọn òṣèré àwọn èèyàn máa wò wípé apá abolọ̀gbẹ́ni tó ti wá jáde lọ́jọ́ tòní ẹ bẹ́ẹ̀ ni ikú àwọn òṣèré òun náà là á sọ̀rọ̀ ń pa rẹ̀ lọ́jọ́ tòní. àbẹ́ mọ̀ pé bá ti ń rántí àwọn ará ayé ó yẹ ká máa rántí àwọn ẹni wa tó ti lọ. a kí gbogbo àwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé
ẹ kú fọmọ ènìyàn ṣe ẹ kú faradà. tí a bá ń kà ní méní méjì mẹ́ta ó mà ti tó bíi mélòó kan tó ti gbé gùrú gàjà tó ti filẹ̀ ṣaṣọbora nínú àwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé. gbogbo ẹ̀yin olùgbọ́ mi mo wá fẹ́ bi yín léèrè ṣékú tí ń pa àwọn èèyàn ń gbòòrò náà ní pẹgbẹ́ òṣèré orí ìtàgé àbí bó ló wá ṣe jẹ́ gan-an. àmọ́ níbi tẹ́ ẹ bá ti ń dáhùn lọ́kàn ara yẹn máa rántí wípé o kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní rọ̀rùn alákejì ikú tí ó pa wá ló yàtọ̀ síra wọn. ọjọ́ náà rèé bí àná tí bàbá wa late Hubert Ògúndé tí wọ́n jáde láyé o àwọn náà ti papòdà àmọ́ bí bàbá yìí bó ṣe wá gbìyànjú tó nínú ẹgbẹ́ òṣèré orí ìtàgé káàkiri gbogbo Nàìjíríà iṣẹ́ wọn ń fọhùn bẹ̀ àwọn náà bí àwọn ọmọ tí ń ṣiṣẹ́ yìí ó túmọ̀ sí wípé iṣẹ́ ọwọ́ wọn ò parẹ́ náà nù. bàbá wa Ògúnmọ́lá àwọn náà ti papòdà wọ́n ti gbé gùrú gàjà látọjọ́ tó ti pẹ́. bàbá tó bí Péjú Ògúnmọ́lá àwọn náà ti rẹ̀wàlẹ̀ àṣà. àwọn bàbá yìí ńgbà tí wọ́n ń bẹ láyé tán ń bẹ lókè èèpẹ̀ wọ́n pitú méje yàyà mẹ́fà. bákan náà ni bàbá wa Dúóládìípọ̀ wọ́n mọ̀ wọ́n káàkiri orílẹ̀-èdè Nàìjíríà títí tó fi dókè òkun pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọ́n gbìyànjú pọ̀ lẹ́nu iṣẹ́ òṣèré orí ìtàgé. a tún máa ṣèrántí bàbá wa Oyin Adéjọbí o òṣèré orí ìtàgé làwọn náà tí wọ́n tó gbangba sùn lọ́yẹ́ táwọn náà ti pitú méje yàyà mẹ́fà nígbà tí wọ́n ń bẹ́lẹ̀ ayé àmọ́ wọ́n ti papòdà wọ́n ti filẹ̀ ṣaṣọbora bí aṣọ. bàbá wa Ògúngbè àwọn èèyàn máa wò ó wípé ẹni tá a dákọ yìí ṣèbáyé sì ń dákọ rẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tó kú bá fọmọ rẹ̀ lẹ̀ sáyé dandan ni kórúkọ rẹ̀ ó má parẹ́. bàbá Ògúngbè tá à ń sọ yìí àwọn náà bí Ṣẹ́gun Ògúngbè àtàwọn àbúrò rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ bákan náà àwọn náà ti filẹ̀ ṣaṣọbora iṣẹ́ ọwọ́ wọn ò wá parẹ́ àwọn ọmọ wọn náà àwọn náà tún wá gbé iṣẹ́ bàbá wọn níbi tí wọ́n parí rẹ̀ sí àwọn náà tún wá ń tẹ̀síwájú lọ. bákan náà bàbá wa Jimoh Aliu Àwòrò ó mà ṣe o ilẹ̀ ń jẹ èèyàn kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní rọ̀rùn alákejì o nígbà ó yá wọ́n pé àwòrò lòun ò wòrò mọ́ o bàbá wa yìí náà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti rèwàlẹ̀ àṣà ọ̀run rẹ̀ o bàbá wa Jimoh Aliu. gbogbo wa la lè gbàgbé lúkúlúkú bàǹtàtì
àwọn náà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti papòdà bẹ́ẹ̀ rí báyìí àwọn òṣèré ń lọ sọ́run àwọn òṣèré wọ́n ń kú wọ́n ń lọ ọ̀run èmi ló dé gan-an. bákan náà ni Dẹ̀jọ́ tún fúlù òun náà ti ṣe bẹ́ẹ̀ ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra o abẹ́ẹ̀ rí pé àwọn gbajúgbajà òṣèré wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ń lọ ọ̀run alákejì k'Ẹlẹ́dùmarè bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. nígbà tí gbogbo wa gbọ́kú bàbá Sùwé ọkọ Ọmọládùn kẹ́ńkẹ́ ó gbomi lójú èèyàn bàbá Sùwé ti ṣe bẹ́ẹ̀ àwọn náà ti lọ o ẹ dákun kí ló ń pa wọ́n gan-an. ikú pọkọ ikú pàyàwó àbẹ́ẹ̀ rí pé yìí lè pọ̀ Ọmọládùn kẹ́ńkẹ́ tí ń ṣèyàwó bàbá Sùwé gan-an òun náà mà ti tẹrí gbà sọ. bàbá mi Ajílẹ̀yẹ àwọn gbajúgbajà òṣèré orí ìtàgé gbogbo wa la wo sinimá Kòtò Ayé Kòtò Ọ̀run Ẹran Ìyá Òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá mi Ajílẹ̀yẹ àwọn náà pa itú méje yàyà mẹ́fà nígbà tí wọ́n ń bẹ nílé ayé o àìmọye ọmọọṣẹ́ náà ní táwọn ọmọọṣẹ́ wọn náà tó ń jẹ́ gbajúgbajà òṣèré orí ìtàgé kọ́lọ́mbà tẹ̀lé fáwọn bàbá yìí. bákan náà ni bàbá wa Ògúnjìmí Ajagajigi Ògùn àwọn náà mà ti jáde láyé tó jẹ́ pé ọjọ́ àbámẹ́ta tó kọjá yìí náà la ṣeyẹ ìkẹyìn fún wọn nílùú Òṣogbo àbẹ́ẹ̀rí báyìí ẹ wá jẹ́ àgbéyẹ̀wò láàrin ìṣẹ́jú méjì mẹ́ta kí ni ń pa àwọn òṣèré yìí gan-an ṣékú tí ń pa àwọn míì náà ní ń pa àwọn òṣèré orí ìtàgé àbí ká sọ pé wà ayé ni àbí ká sọ pé àfọ́fà wọn gan-an ni. gbogbo ẹ̀yin olùgbọ́ mi mo wá fẹ́ ká ẹ mọ̀ dájú pé o àwọn òṣèré orí ìtàgé tí ń kú yìí ọjọ́ tán kọ lọ́dọ̀ Elédùmarè ọjọ́ tán kọ lọ́dọ̀ Àláù ó náà ló pè ká sọ pé nítorí pé wọ́n jẹ́ gbajúgbajà káàkiri ìlú mọ̀ọ́ká ká sọ pé wọ́n jẹ́ ìlú mọ̀ọ́ká náà la fi ń rò pé bóyá ayé ló ń pa wọ́n àbí wọ́n ń para wọn àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé ẹ má jẹ́ àròbá ń kò rí báwọn. mo wá fẹ́ bi ọ́ léèrè ṣèbáwọn èèyàn ń kú ládùúgbò ibi tó wà náà àwọn tí wọ́n ń kú ládùúgbò ibi tó wà ní ìlú tó wà yìí káwá lóṣèré orí ìtàgé ni wọ́n òkìkí wọn ó kàn ayé ò gbọ́ bẹ́ẹ̀ lọ́run ó mọ̀. ẹgbẹ́ télọ̀ àwọn náà ń kú ẹgbẹ́ hairdresser wọ́n ń kú o àwọn tí ń ṣèjọba gan-an ká sọ pé ìjọba àbílẹ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba orílẹ̀-èdè àwọn náà ń rọ̀rùn àwọn tí ń tèédú àwọn kan ń jáde láyé ọmọléèwé ìrọ̀rùn alákejì o ń tá a sáàfẹ́ sọ fún wa ní wípé kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tí ò ní rọ̀rùn àmọ́ àwọn òṣèré orí ìtàgé tá à ń sọ yìí nítorí wípé wọ́n jẹ́ gbajúgbajà wọ́n jẹ́ ìlúmọ̀ọ́ká òun lòkìkí wọ́n fi ń kàn wípé wọ́n jáde láyé o
ẹ̀dá kan ò lè pẹ̀dá kejì ẹ̀dá kan ò lè pẹ̀dá kan ọlọ́run ọba aláwùrábí tó lẹ̀mí wa náà ní gbà á. ohun tá a fẹ́ sọ fún wa ni pé ká máa ṣe rere o. èyí ò wù iṣẹ́ tá a bá ń ṣe láyé tá a bá ń ṣe lókè èèpẹ̀ ẹ jẹ́ máa ṣe rere ká máa fòótọ́ ọ̀nù kan ká máa fi báwọn olùbágbé àti àwọn tá a jọ ń ṣiṣẹ́ pọ̀ òun náà ló yẹ ká máa lò fúnra wa torí ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni ó dà tó bá dọ̀la. àìmọye àwọn aláwòkù àìmọye àwọn tí wọ́n ti bugijẹ àìmọye àwọn abara méjì tí wọ́n ń rọ̀rùn alákejì àmọ́ ńgbà tí wọ́n èso lókìkí nígbà tí wọn ò mọ̀ wọ́n ju agbègbè ibi tán wà bó làwọn èèyàn ó ṣe mọ̀ pé irú ń báyìí pé ń ṣẹlẹ̀. àmọ́ téèyàn bá jẹ́ olórin ó jẹ́ òṣèré orí ìtàgé àbí ó jẹ́ agbábọ́ọ̀lù tírú àwọn báyìí tán bá jáde láyé gbogbo wa la ti mọ̀ pé ìwé ìròyìn ó gbé òkìkí ó kàn káàkiri àgbálá ayé. ó la fi ń sọ pé ìwà ìbàjẹ́ ìmọ̀ ń wá àwọn tó bá lóko ìmọ̀ ń wá wọn kiri ni ìmọ̀ ń wá wọn ká ni o. ẹ jẹ́ á máa sọ ìwà wa ká máa sọ ìṣe wa pàápàá jùlọ àwa tá a jẹ́ gbajúgbajà yálà ó jẹ́ pírẹsẹ́ńtà àbó òjò ṣèré orí ìtàgé àbó òjò lórin ìwọ tó o bá jẹ́ sẹlíbírìtì kan máa tọ́jú ìwà rẹ̀ nítorí pé tá a bá sọ gbogbo ayé ni ó mọ̀. àdúrà mi sọ́ba adẹ́dà ṣẹ̀dá gbogbo àwa tá a jẹ́ sẹlíbírìtì gbogbo àwa òṣèré orí ìtàgé àwa olórin àti gbogbo àwa pírẹsẹ́ńtà náà ọlọ́run elédùmarè kò ní jẹ́ abáwọn kúkú ọ̀wọ́wọ́ o. ayé ò ní fẹgba fún a lóúnjẹ orí wa ò ní gbàbọ̀dè. ẹlòmíì yóò kú tán ògo rẹ̀ ó wà jáde ọlọ́run ọba adẹ́dà ṣẹ̀dá ò ní ṣe tiwa bẹ́ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ bá ń sàmí kẹ́ ẹ gbẹ́tọ́ àdúrà mi. àní wọ́n lólúgbọ̀n mi ò ní gbọ́n olúgbọ̀n mi ṣe bẹ́ẹ̀ gbọ́n o ó sọlé àgbọ́n mọ́ rí. wọ́n lárẹ̀sà mi ò ní yè àrẹ̀sà mi yèyèyè ó figi ìyeyè sọ́gbà. wọ́n lẹ́yìn mi ò ní dàkúkọ ẹ̀yìn mi ṣe bẹ́ẹ̀ ó dàkúkọ tán ó wá ń jí wọ́n lẹ̀ lójú oorun. adéwùmí tájùdín ọlálẹ́kan tí gbogbo ayé ń pè ní àgbàlẹ̀ ló kọ tẹ́mi ń jẹ́ èmi lọ́mọ wọn lẹ́dẹ̀mọ̀pọ̀ àrógun èmi lọ́mọ ajílàlá ọ̀ṣọ́ ajífọjọ́ gbogbo dàbí ìtẹ̀gbìn kò wá ní rẹni dẹ́dẹ́dẹ́ ká mọ̀ lè délùú ẹ̀dẹ́ àfitìmílà gbọ́dọ̀ yà ó rẹ̀mí kò rẹ̀mí wọn ó dàgbà léèlé èmi lọ́mọ ilé agbájere lẹ́dẹ̀ èmi lọ́mọ bá dúdúdú lẹ́gbọ́n pupa làbúrò ọmọ òkú ọ̀rùgùdù tí ń rárá rẹ̀ sàlẹ̀ kọ́ ọmọ bọ́ọ̀lù púpọ̀ ní yamọ̀dé lára ìpàdé wa tún di wọ̀ bí ọjọ́rọ̀.